Hello. Ẹ̀yin èèyàn mi o. A kú ojúmọ́, a kú ojúmọ́, a kú bó ṣe ń lọ. A kú ọ̀sán, a kú ìyálẹ̀ta, a kú alẹ́. Pẹ̀lú ibikíbi tẹ́ ti ń gbọ́ wá, ẹ ṣé gan-an ni. Kì í máa ṣe kékeré. Wọ́n ní kábíyèsí, wọ́n ló sun kíní kan ẹ̀kún lánàá. Gbogbo àwọn tí kábíyèsí rán lọ sọ́dọ̀ Naomi. Naomi nínú òwe, Naomi ò ṣílẹ̀kùn fún wọn. Wọ́n ní kábíyèsí nìkan tún fún rẹ̀ lọ. Kábíyèsí ni wọ́n ní Naomi ò ṣílẹ̀kùn. Wọ́n ló sọ pé ó ti over. So wọ́n ní ó wá ń bẹ̀rẹ̀ pé kí nìkan ṣé ìyá onífá ti padà? Tí ìyá onífá bá ti padà, ẹ̀bẹ̀ lè wà. Mo lè gbẹ́bẹ̀ pé bẹ̀ ti wá nífá tí ò wá no marriage. Wọ́n ní kábíyèsí ní ó ní bẹ́ẹ̀ ni ṣebí ìwọ náà ló sọ pé no marriage. Bó máa cancel marriage, ó máa ṣe gbá, ó máa ṣàwò. Yes now. So we thank God pé kábíyèsí ojoojúmọ́ ni kábíyèsí fi ń recollect tó ń realize. Ìjọ́ ló fẹ́ ṣe yẹn dà. Kábíyèsí ìjọ́ ló fẹ́ ṣe yẹn dà. Àánú yín ṣe wá. Tiwa náà ṣọlọ́run. Ẹ mọ bẹ́ ṣe fẹ́ ṣe Naomi, ẹ má lose. Wọ́n ní ẹkún tí kábíyèsí ń sùn ni. Pé kó má lọ di pé Naomi ti ṣe tán láti marry another person. Ṣé kúkú mọ̀ pé àwọn tó fẹ́ marry Naomi wọ́n line up. Iṣẹ́ àwọn túláàsì lórí tẹ́lẹ̀ accommodate sí ilé nìyẹn. Now ẹ lé wọn ẹlẹ́ẹ̀ni lé wọn. Ẹ jẹ wọn ẹlẹ́ẹ̀ni jẹ wọn. Ẹ gbé wọn mi ẹ kò tún ṣe é gbé mi. Kí la fẹ́ wá ṣe? Ẹ wá ní kí Naomi jókòó síbẹ̀ kó bá rí rẹ́dẹ̀rẹ́dẹ̀. Ojú ọmọ yẹn ò gbọdọ̀ rí rẹ́dẹ̀rẹ́dẹ̀. Ọmọ Ọlọ́run ni. Ọmọ Ọlọ́run darí ẹ̀ gidi gan ni. Ọlọ́run darí Naomi pẹ̀lú ọmọ yẹn bó ṣe ń rọ́jú tó ń ṣe gbogbo ẹ̀ tó fìfẹ́ hàn yẹn. Pátápátá ló fìfẹ́ hàn yẹn. Ẹ̀yin ẹ̀ fìfẹ́ hàn nípa pé kẹ́ lé àwọn túláàsì, àwọn akóṣìbérò, àwọn tó fẹ́ pa yín tán wà láàfin. Ẹni ńlá pé ẹyẹ wa ròkè. Ṣé kàn pa yín ni? Àbí kàn pa Naomi? Wọ́n lè rí ṣe. Bẹ́ẹ̀ kí ló ń jẹ? Wọ́n ní tí igi gọgọrọ bá gùn ní lójú, wọ́n ní òkèrè láti ń jẹ. Orí pé kíní yìí ó fẹ́ pààyàn. Kí ló yìí ń accommodate? Let it quit them. Wọ́n ní disease the devil, he will flee away from you. Kí ni nǹkan tẹ̀ ń accommodate? Kíní yìí ẹ̀ lè jẹ, kò ṣeé jẹ. Ẹ kàn fi ń run mú ni. Ẹ lè gbójú gbé àkẹsẹ́ pé ẹ fẹ́ jẹ àbí ẹ fẹ́ gbé mi. No. Why are you still keeping them over your hand? Kábíyèsí, ẹ má para yín o. Ẹ má para yín o torí àwọn people yẹn wọ́n máa jìnnà sí yín. Tẹ́ resist wọn, wọ́n máa jìnnà sí yín pátápátá. A gbọ́ pé wọ́n lè sọ pé fẹ́ lọ kọ́ ibì kan fún wọn, kán lọ kó gbogbo wọn lọ síbẹ̀. Ibẹ̀ jẹ́ palace tí wọ́n máa gbé. Wọ́n láwọn ńlá páwọn lọ. Ẹ tún sọ pé fẹ́ demolish ilé wọn ní ààfin. Ìyẹn ilé àwọn lórí. Ẹ ní ìdí wọn ni. Ẹ tún demolish ilé wọn. Ẹ ní ìdí wọn ni. Wọ́n kàn disturb fún olólùfẹ́ tẹ́lẹ̀ sọ pé nífẹ̀ẹ́ náà. Wọ́n disturb. Still rí nǹkan ṣe sí. Ṣé kàn pa ìyàwó yín fún yín ni? Àbí ṣé kàn pa olólùfẹ́ yín fún yín ni? Àbí ìtumọ̀ eléyìí? Bọ́ ṣe kidnap ọmọ yín, àrólé yín. Wọ́n kidnap ìyàwó yín, olólùfẹ́ yín. Ẹni bí ọkàn yín. Ẹ̀dẹ̀ ń pè ní ayé mi òun láyé yín. Kí lẹ fẹ́ fà àwọn pàǹtí tó kù ṣe? Ẹ jẹ́ kán máa lọ. Èmi gbọ́ pé wọ́n ní Ọbásanjọ́ pé wọ́n ní Mary lọ bẹ̀ Ọbásanjọ́ lòun á wá nǹkan ṣe sí wọn bá kábíyèsí sọ̀rọ̀. Tó bá wùn yín kẹ́ lọ gbà á. Àwọn tó wá ń bẹ̀ yín yẹn kí wọ́n bá yín fi wọ́n mọ bí àwọn olórí yẹn ṣe ń finá ọmọ yín ní ààfin tó kóná ọmọ yín lábẹ́. Wọ́n mọ orú ìyà tí tẹ́ ń fèsì ní ààfin. Wọ́n mọ orú ìyà tó fi ń jẹ ìyàwó yín. Wọ́n mọ orú ìyà tó fi ń jà. Ẹ wo pains yẹn, ṣé ẹjọ́ gba pains?
paint yẹn ṣe jẹ́ ara yín ni ara wọn ni paint ṣé wọ́n bá yín gé ní lórí àbí báwọn náà ṣe ń sọ ṣé wọ́n bá yín pínnú ìyà yẹn ni nobody wọ́n bá yín pínnú ìyà tí wọ́n fi ń jẹ yín tí àwọn olórí yẹn àwọn túláàsì tẹgbẹ́sà wọ́n bá yín pínnú ìyà yẹn tí wọ́n fi sọ wípé àwọn fẹ́ wá bẹ̀ yín wọ́n lọ ń bẹ̀bẹ̀ pé kíkí ni kí ìyà yẹn tún continue àbí bẹ́ẹ̀ kọ́ tó ra gbọ́ pé Mary lọ bá Ọbásanjọ́ pé kí Ọbásanjọ́ bá òun bẹ̀ yín ẹ wá bèèrè lọ́wọ́ bàbá Ọbásanjọ́ pé ṣé kí ìyà yẹn kó tún continue ni ẹ̀yin tẹ́ pera yín ní ọ̀rẹ́ mi tẹ́ pera yín ní olólùfẹ́ mi ṣé kí ìyà yẹn continue kẹ́ béèrè question yẹn lọ́wọ́ wọn torí tó bá wá wọn á bẹ̀ yín ẹ má yẹ kán bẹ̀ yín lẹ́bẹ̀ẹ́ dídírín o ẹ má gbà Ọlọ́run ti bá yín lè lọ kí lẹ tún fẹ́ kúra padà Ọlọ́run kìlọ̀ fún yín o kábíyèsí Ọlọ́run kìlọ̀ fún yín gidi gan ṣùgbọ́n ẹ realize ẹ tètè recollect pé Ọlọ́run ló ń ṣe lé Ọlọ́run ti fún yín láàyè pátápátá pé kẹ́ fi jẹ́ kán jìnnà síra wọ́n jìnnà sí kẹ́ lè tètè mọ bẹ́ ṣe fẹ́ di òmìnira fúnra yín nínú àfikọ́kàn yín balẹ̀ kẹ́ lè pẹ́ lórí àpèrè bàbá yín tọ́lọ́run fi dáṣin tó fi ta yín lọ́rẹ ẹ̀yin ń warùn kí lẹ̀ ń warùn kì fún ẹ má ṣe bẹ́ẹ̀ kábíyèsí ẹ jọ̀ọ́ Ọlọ́run á ràn yín lọ́wọ́ Ọlọ́run á ràn yín lọ́wọ́ no weapon fashioned against you shall prosper kò sí ohun ìjà olóró kan tó lè ti ṣe fún yín tó máa pa yín lára kábíyèsí àbí ìtumọ̀ eléyìí Ọlọ́run ni Ọlọ́run jẹ́ wọ́n yìí ń kìlọ̀ Ọlọ́run ń kìlọ̀ kí Ọlọ́run á jẹ́ kẹ́ gbọ́ lágbára Kristi Ọlọ́run bá jẹ́ kẹ́ gbọ́ o torí eléyìí lágbára eléyìí ká màmá ẹ má gba èṣù láàyè mọ́ láàfin ẹ tún wọ́n nínú àwọn mi sọ pé wọ́n ti tó bá lọ mú ìyàwó nífà padà kóhun tó wà káwá ṣẹ̀ṣẹ̀ wá sọ̀rọ̀ pé òun máa dúró ìpé òun fẹ́ bá yín ṣe marriage wọ́n ní kábíyèsí pariwo pé wọ́n nígbà tí kábíyèsí dé ààfin wọ́n ní kábíyèsí rọ kalẹ̀ bíi tẹ̀fọ́ wọ́n ní oríṣiríṣi nǹkan ní kábíyèsí wá ń rò kó má lọ jẹ́ pé ọmọ yìí ti wọ́n ti fẹ́ ọmọ yìí tóun bá jáfara wọ́n máa lè fẹ́ ọmọ yìí wọ́n máa lọ ṣègbà wọ́n máa lọ ṣàwò gbogbo àwọn tó ti ń sọ pé kí ni kábíyèsí ojú òní tì yín wọ́n ò dẹ̀ mọ̀ pé ó máa ṣe àwọn èèyàn sọ pé kí tiẹ̀ ní ti kábíyèsí gan kí ló dé ti kábíyèsí ẹ̀ ojoojúmọ́ ló máa bẹ̀bẹ̀ lọ́dọ̀ àná ni ìṣẹ́jọ́ kábíyèsí Ọlọ́run nìkan ni kó bá di kábíyèsí mú kó bá jẹ́ kí kábíyèsí kó mú ìlérí tọ́lọ́run fún kó mú ṣẹ kí Ọlọ́run kó jẹ́ kó mú ṣẹ tógo bá ń jẹ́ ti Ọlọ́run kábíyèsí Naomi ò fi yín sílẹ̀ o Naomi nífẹ̀ẹ́ yín torí ẹ̀ ló ṣe ń jẹ gbogbo ìyà tó ń jẹ láti ọ̀dọ̀ yín tí àwọn olórí yẹn tó ń fojú ẹ̀ rí mẹ́wàá ẹ̀yin náà lè máa jẹ́ kí gbogbo nǹkan tó ń rùn lẹ̀ kó tán lẹ̀ ṣó yé wa kábíyèsí ẹlẹ́wọ̀n dànù bí mo ti ṣe sọ wọ́n ní let the devil be flee away and you disease from the devil let devil flee in fact it is God that will intervene mo ní kí mo fi Ọlọ́run Olódùmarè mo fi sìn yín mo fi gbé sí ààfin mo gbé Ọlọ́run Olódùmarè kẹ́mi Ọlọ́run kó jókòó sí ọkàn yín kó bẹ̀rẹ̀ sí darí yín bó ti tọ́ àti bó ti yẹ ẹ ṣẹ́yìn èèyàn wa bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa ẹ ṣẹ́yìn ẹ bá gbàdúrà fún kábíyèsí ẹ jẹ́ kí gbogbo àparapọ̀ ká máa gbàdúrà fún kábíyèsí torí kábíyèsí wá ìyàwó ẹ̀ ní kíkan wọ́n dẹ̀ ní ìyàwó nífa pé wọ́n ti dà àwọn èèyàn síta pé kán lọ wá ìyàwó nífa owó security wọ́n ti wọ́n ìyàwó nífa wọ́n rí ìyàwó nífa wọ́n náà up to now wọ́n ti rí ìyàwó nífa kí Ọlọ́run kó ṣe ìyàwó nífa ní rere fún wa that is it tó bá ti sáwọ́ ti rí ìyàwó nífa ó parí tí lágbára Kristi gbogbo àyànjú ẹ ṣé ẹ̀yin èèyàn wa ẹ bá ṣe ẹ̀kẹ́ bá like kẹ́lẹ́ bá fi tó kù sí comment section àbọ̀ Ọlọ́run adájú lórí wa Jésù Kristi Olúwa wa amen.